àbẹ́ ẹ̀ wá rí i pé olè lórí àdómọ́ báyìí bí ọkùnrin tí mo bímọ fún tó ti fi mí lẹ̀ láti bíi ọdún méjì tí ò béèrè ọmọ tí ò béèrè mi tí ò ní pé kí là ń jẹ tó wá padà dé tó wá sọ wípé kí n jọ kí n má mú orúkọ òun káàkiri mọ́ mo ní mo ti gbọ́ mi ì ní mú káàkiri mọ́ mo bá kọ́ ti fóònù ẹ mú wò pé bóyá mo dìdìrìn mi ò dìdìrìn àkókò tó sí ara wa bẹ́ẹ̀ sì ni kò lóun fẹ́ fẹ́ mi kádàrá mi náà ló ń fìyà jẹ mí ṣé ẹ gbàgbé pọ́ ọmọ àkọ́kọ́ tí mo fẹ́ ọjọ́ tí mo dìsìwẹ́jì tó bá mi lájọṣepọ̀ tí mo délé mo ti mọ̀ pé ọ̀tá mi ti kàgbákò kò padà bá mi sọ nǹkan kan mọ́ ṣé ẹ gbàgbé ọmọ ẹlẹ́ẹ̀kejì rèé o ìyá mi sì ní òun ń ṣe gbogbo ẹ̀ èmi nìkan sì níyá mi bí mi ní wájú n ò ní lẹ́yìn àǹtí Ṣeun mo ní mo ti gbọ́ mi ò ní mórúkọ ẹ̀ káàkiri mọ́ mo bá kọ́ ti fóònù kò tó sọ ìjọ àyá ló bá tún pè padà ó ní kí ló tó kọ́ ti fóònù ẹ má mórúkọ mi káàkiri mọ́ mo sọ fún ẹ o ṣé mo ní mo fẹ́ fẹ́ ẹni tó fi mórúkọ mi káàkiri kí ló ṣẹlẹ̀ gangan náà mo ní mi ì mórúkọ ẹ̀ káàkiri Ṣeun kí ló tí mo fẹ́ mórúkọ ẹ̀ kiri ṣé kò fìyàwó ẹ̀ lẹ̀ kó wá fẹ́ mi ni àbí báwo ni ṣé mo pè é àtijọ́ yìí ni ṣé bí wọ́n ló pè mí ìyàwó ẹ̀ bá já fóònù gbà lọ́wọ́ ẹ̀ ló bá ní ló bẹ̀rẹ̀ sí í ṣépè ńláńlá ó ní kẹ́kẹ́ sí òun o olórí burúkú òun ẹni òfò ẹni kéde kan wo fọkọ mi lọ́rùn sílẹ̀ o àtọmọ àlè tó bí yẹn ọmọ yẹn máa sọkù ni ọmọ yẹn máa ṣègbà ni ó bá bẹ̀rẹ̀ sí rójú èpè lélẹ̀ fóònù yẹn wà ní spíkà mo ní gbé fóònù fọkọ ẹ̀ ó ní spíkà ló wà sọ tó fẹ́ sọ mo ní Ṣeun àwọn ọmọ tó fẹ́ sin yẹn lọ́jọ́ ayé ẹ̀ àwọn ọmọ yẹn ló ń ṣépè fún ní ẹnìkan bẹ́ẹ̀ ṣépè fún tó dẹ̀ dákẹ́ tó ń wò mo ní àwọn ọmọ tó máa bu yèpẹ̀ sí ẹ lórílẹ̀ ọjọ́ alẹ́ ẹ̀ àwọn ọmọ yẹn nìwọ wá dákẹ́ tẹ́nìkan tí ó dojú pé tí ò ọmọ pé tí ò bírú ẹni ò lè mọ iye ẹni wọn á fi ṣépè ṣé èmi ni mo fi kù dínnídìínní àǹtí Ṣeun mi ì mọ̀gbà tọ́rọ̀ yẹn bọ́lẹ̀ lẹ́nu mi gbogbo nǹkan lè ṣe fún mi tó bá dọ̀rọ̀ ọmọ mi ẹ má try ẹ pẹ̀lú mi you can beat me you can do anything to me you can point a gun to me but to my children don't. mo ní wọn wá ṣépè fún wa dúró bí olúndù ni wọn ì tí ì nà ẹ o mi ṣe òkú wọn nìkan ni wọn nà wọn ná ìyàwó ẹ̀ gan mọ́ lérò yìí wọn ò tún wá ní ní ẹ nìkan wọn á nà yín débi wípé ó mọ ẹ̀yin méjì á máa fikú tọrọ ni má pe nọ́mbà mi mọ́ o tó o bá ti fẹ́ fi ojú sunkún ara ẹ fún alára ẹ má pe nọ́mbà mi mọ́ bí mo ṣe kọ́ ti fóònù nìyẹn Ṣeun immediately mo block fóònù mo block nọ́mbà kí nìyẹn gbé mi ni láti bí ọdún méjì o ò béèrè ọmọ tí mo bí fún ẹ ó tún wá padà wá pè mí nìyẹn ó wá sọ pé bọmọ morúkọ rẹ lọ kí ló mean by that ara mi ò balẹ̀ mọ́ mo ṣe pé big mummy wọn nìyẹn ìyẹn tó kù ní ìyá fún bá kálẹ̀ yìí bá sọ fún wọn bá ní mò ń bọ̀ wá rí wọn bá lọ bá wọn nulẹ̀ mo ní mọ́mì bóró èmi àti Ṣeun ṣe jẹ́ gẹ́lẹ́gẹ́lẹ́ torí wọn ò mọ̀ wọn kò rò bó fún mi lóyún ni mo explain ẹ̀ fún wọn bá ṣe pàdé bí mo ṣe bímọ àkọ́kọ́ bí mo ṣe ṣe kíní kan wá ní ó lóun kọ yín papọ̀ ni mo ló sọ pé ẹ̀ nígbà tó ń bá mú mi wálé gẹ́gẹ́ bí ìyàwó torí pé mo ti bímọ ìyá yẹn ní òun ò ní gbá kiri ó tó bàbá rẹ̀ ò láìkí irú nǹkan bẹ́ẹ̀ hàn pé kí èèyàn fi hàn nìkan bímọ nìkan tó ló ti ṣẹlẹ̀ nínú ilé wa rí láti fẹ́ nìyẹn bẹ́ẹ̀ àmọ́ nígbà tó lóun fẹ́ dá wa lẹ́jọ́ ó ní àbúrò Ṣeun gẹ́gẹ́ fún wa rẹ̀ kí n bí léèrè pé ilé ọkọ ilé ẹ̀kẹ́ ló wà yẹn ó ní ilé ọkọ ilé ẹ̀kẹta ló wà yẹn ṣé kò bímọ síbi tó ti ń bọ̀
ẹni tó dẹ̀ fẹ́ nísìnyí kò tí ì bí nǹkan kan rí nígbà tí náwọn nífẹ̀ẹ́ ara wọn àwọn gbà àwọn ò ṣe má gbà kó fẹ́ ṣeun ti bá yé àwọn jẹ́ pé kí n má wọrí o pé mo ti lọ́kọ o mo ní mọ́mí ẹ má wọrí mi ì tí ẹ fẹ́ ṣeun ìyá ẹ bá bẹ̀ mí gidi gan pé kí n jẹ́ ká dàbí ọgbọ́n o pé mo ti lọ pé bí bẹ́ẹ̀ kọ́ ọmọbìnrin yẹn kò ní jẹ́ kó rí nàró ọmọ mi o kò ní jẹ́ kó ṣe gbá kan o ó dẹ̀ ṣe wọ̀nyí àwọn ti lọ wò ó wọ́n ní kò lè bí nǹkan kan ó ti lóyún rí pé ó ní miscarriage ni wọ́n lọ sọ pé ilé ọmọ ẹ̀ fẹ́lẹ́ kò lè gbọmọ dúró kí ló fẹ́lẹ́ ilé ọmọ ẹ̀ ní ẹ̀yin ọkọ àtìyàwó nǹkan tẹ́ bá ń pàṣù ní ọ láàrin ẹ̀yin àtìyàwó yín ẹ má sọ fẹ́ bí kankan ẹ̀yin ọkùnrin ẹ máa bòyàwó yín láṣìírí àṣírí tó bá ti dọ́dọ̀ ẹbí kì í ṣe é padà mọ́ ó ṣàṣọ bẹ́ẹ̀ fún ọmọbìnrin yẹn èmi kọ́ ọmọbìnrin yẹn ìyá yẹn sọ fún Táyé bẹ́ẹ̀ Táyé bá ní òkè òun ti gbà bá sọ fún wọn bá sẹ́yìn méjì sí ṣeun pé àwọn ò ní ó bá wọn sọ̀rọ̀ mo fún wọn nọ́mbà yẹn àwọn ò ní ó bá wọn sọ̀rọ̀ o ìjọ báyìí láwọn fẹ́ lọ sanwó orí ìyàwó ẹ o ìjọ tó bá tẹ́ lọ́rùn kó sọ o àwọn fẹ́ fún ẹ ní oṣù 6 lọ́dún pé kò easy àti travel látọ̀hún yẹn wáyé báyìí o àwọn fẹ́ lọ sanwó orí ìyàwó ẹ o ìdí kan wọn bá sẹ́yìn méjì gbẹ̀yìn immediately ẹni ẹ bá pè wọn ló pe àwọn ọ̀tá àwọn máa pè kọ́ bá jẹ́ ìyàwó ó bá ní mọ́mì mo mọ̀ wípé ẹ̀ nífẹ̀ẹ́ ṣe kíní kan wọ́n bẹ̀rẹ̀ sí ṣépè fáwọn pé ẹ̀ tó bẹ́ẹ̀ àwọn bá ní pé ṣé bí ilé ọmọ sì ẹ ti fẹ́ lẹ́ wọn ò dẹ̀ ní kó fẹ́ ṣe court wedding méjì kóun máa bímọ fọ́kọ ẹ̀ kí ìwọ́dẹ̀ wà ní ọkọ ẹ̀ kẹjọ máa ṣe mọ́mì and daddy ṣé bí Nàìjíríà ló ń wà ló bá ní rárá o láyé tóun bá ti bímọ ṣe òun náà ò bímọ àwọn ìbejì yẹn máa ṣe kíní kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣépè yẹn ìbá ní pé gbẹ́ni sọ̀hún ìwọ ogo fúnra lára wọn máa rù pé wà lè nù yẹn ìbá bẹ̀rẹ̀ sí ṣépè burúkú fún táwọn ìjọba àwò bọ̀ wá kọ́ ti fún yẹn ìbá bá mi pé ọ̀rọ̀ tó wà ní èkì máa gbàdúrà o àwọn kan lè rí fún ni o àwọn ò ní nǹkan kan o ó ní àmọ́ kò sẹ́ mo ní mọ́mì ẹni sùúrù gẹ́gẹ́ bí Táíwò ṣe sọ kò sẹ́ tó máa ṣe tí ò ní bí o àmọ́ kí ló tó ń fa àwọn ọmọ mi ṣépè ó ṣàmọ̀ pé kì í ṣe pé nǹkan tí mo mọ̀ mọ̀ ṣe ó ní ó dẹ̀ pé òun ló ní nọ́mbà yẹn kì í ṣe òun ló ní nọ́mbà yẹn o ní òkè bá ti wá jí láàárọ̀ a text message mo máa bẹ̀ obìnrin yẹn bẹ̀ pé mi ò fi ọkọ ẹ̀ mo ì sọ fún àwọn ní ẹ̀ pé máa sanwó orí mi o mi ò fẹ́ ṣeun mi ì fẹ́ ọkọ ẹ̀ jọ nítorí Ọlọ́run ó yẹ kó máa fọ ọmọ mi ṣépè mọ́ ọmọ tiẹ̀ náà kún máa ṣe gbá kan mo ń sọ fún ni o ìgbà tó yá ńjọ́ pé bá ní kò sí wàhálà òun ti forgive òun ti gbàgbé ń pẹ́ wípé òun máa fi nǹkan ránṣẹ́ sí àwọn ìbejì yẹn àtijọ́ sọ̀rọ̀ papọ̀ pé kí má wọrí pé ṣé òun náà tẹ̀sí pé òun ò ní ìkọ́ṣe pẹ̀lú mi mọ́ ó bá ní òun àfi nǹkan ránṣẹ́ sí àwọn ìbejì yẹn bá ní pé kò sí wàhálà mi jẹ́ kí mọ́mì mi mọ̀ mọ́ mi jẹ́ kí ìyá yẹn mọ̀ mọ́ mi bílẹ̀ pé a ti ní peace láàrin ara wa ni tó bá fi nǹkan ránṣẹ́ tó ó ṣe sẹ́ẹ̀lì kan yẹn sí mi aṣọ ló wà bẹ́ẹ̀ aṣọ bí ó ní pé ẹnìkan máa bá mi gbé wá tó dispatch àdá gbé wá mo gbà á mo ní mo ti rí àwọn aṣọ yẹn fine bí mi ì sọ fún mọ́mì mi pé nǹkan báyìí ọ̀rẹ́ mi kan ló fi ránṣẹ́ mi àti ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ ó ti ń wo status mi tí ń wo tiẹ̀ náà ó send picture àwọn ọmọ mi sí i ó fi ṣe status ó fi ṣe ògbẹ́ ìbílẹ̀ pé ìfẹ́ ti wà láàrin wa ni òbí ṣe wá gbàsán ẹdẹ so mi ti wá já aṣọ yẹn mo ti wọ aṣọ yẹn fún àwọn ọmọ mi níjọ́ Sunday wọ́n ti wọ lọ àǹtí ṣeun inú ẹ̀dá máa jiyàn àwọn èèyàn máa burú ìwà làjọ ń fà ó wọṣọ fún àwọn ọmọ mi tán dúró jẹ́ n polówó kínní fún ẹ ìwọ tó kó ọkọ ẹ kéré àbọ̀kọ tiẹ̀ ló kéré ọkùnrin tó ń wò mí kò nílò kínní mo á fi eléyìí lé lórí fún yín bí ẹ̀bùn bó ṣe máa wà lélẹ̀ àwọn olóko kékeré a máa fi eléyìí fọ̀ síta ilé náà bá ti wá sùn tó máa fi eléyìí ọ́ìlì wá fi fà síta báyìí òkú ẹ̀ á gùn ọlọ́run àjẹ́ ọbẹ̀ lára mu tó bá ń lò for 11 days kò ní tí sùn mọ́bìnrin kò fi ríṣẹ́ ọ̀pẹ́ yìí special náà wà kàn sí òun bọ̀ ó fẹ́ gbọ́ sórí yẹn tán màá sọ fún ẹ ṣáà ní sùúrù.